Gbogbo ẹ̀yin ìyá játijàti, ẹ̀yin ìyá Ajarabuka, ẹ̀yin ìyá tẹ́ ti fi nǹkan tí ẹ máa jẹ tẹ́ ti fi ba ọjọ́ àti sùn jẹ́, ẹ̀yin ìyá tẹ́ ti jẹ́ kí àwọn ọmọ ìyá méjì kan di àwùsá, ẹ̀yin ìyá tí ẹ kì í ṣe ìyá ọkọ ṣùgbọ́n tó jẹ́ pé ìyá Bonvita ni yín, ẹ̀yin ìyá tẹ́ máa ń fi pé ọmọ kọkẹ́ ìkan ẹ dájà sílẹ̀ láàrin àwọn ọmọ yín, pàápàá àwọn ọmọ tó bá ní owó lọ́wọ́. Ṣé ọmọ tí ẹ bá bí ọmọ bíi méjì àbí mẹ́ta, bóyá tí ẹ̀gbọ́n ò lówó lọ́wọ́ tó yẹ pé àbúrò lọ́lọ́run gbé búrùjì fún, ẹ wá máa fi ẹ̀gbọ́n ẹ máa fi kẹ́ àbúrò, ẹ bà ìgbésí ayé ara yín jẹ́, ẹ bà ẹ̀yìn yín jẹ́ kẹ́ ẹ tó lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín torí nǹkan tẹ́ ń jẹ tí àbúrò ń fún yín, ẹ sọ àwọn méjèèjì dọ̀tá ara wọn. Irú ẹ̀yin ìyá yìí náà lẹ máa ń gbọmọ lọ́wọ́ ọkọ o. Irú ẹ̀yin ìyá yìí náà tí ọmọ yín bá dàgbà tán tó rí ṣe, ẹ̀yin lẹ máa kọ̀ǹtró ọmọ yẹn pé má fún bàbá ẹ, èlò ló fẹ́ fún bàbá ẹ ò gbúdọ̀ gbà jù mí lọ. Ẹ máa dìbà ọmọ yẹn, ẹ ní jẹ́ kó tọ́jú bàbá ẹ̀. Ìgbà yẹn lẹ máa sọ sítórì wèrè, sítórì ibú tó ti ṣẹlẹ̀ nígbà táwọn ọmọ wà kékeré fún wọn láti dá wàhálà sí àárín bàbá àtọmọ, láti kọ̀yìn bàbá sí ọmọ wípé kí ọmọ yẹn má lè tọ́jú bàbá ẹ̀, kó jẹ́ pé ẹ̀yin nìkan ló máa tọ́jú. Ẹ tún ṣe bùrù, ẹ tún lọ dá wàhálà lẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò nítorí pé àbúrò lówó lọ́wọ́ ẹ̀gbọ́n ò lówó lọ́wọ́. Ẹ wá máa worship àbúrò, ẹ sọ ẹ̀gbọ́n dalárin fín, ẹ sọ àbúrò dalárin fín ẹ̀gbọ́n ò jámọ́ nǹkan kan, ẹ dá wàhálà sílẹ̀. Ẹ ní jẹ́ kí ẹ̀gbọ́n yẹn tí ọmọ àbúrò bá ń ṣoríire gan, ẹ máa fi bú ẹ̀gbọ́n, ẹ máa fi yán ẹ̀gbọ́n lójú nítorí owó tẹ́ ń rí gbà àtẹnujẹ, ẹ bọjọ́ alẹ́ yín jẹ́, ẹ bà wàhálà jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀gbọ́n àtàbúrò, ọ̀pọ̀lọpọ̀ yín bímọ méjì wọn ò lè ríra wọn sójú nítorí olè, nítorí ojú kòkòrò, nítorí àtẹnujẹ tẹ́ ń jẹ. Ẹ̀yin ìyá Ajarabuka, ẹ̀yin ìyá olè, ẹ̀yin ìyá alátẹnujẹ. Àbúrò lówó ẹ̀gbọ́n ò lówó, ẹ ní jẹ́ kí àbúrò kó respect ẹ̀gbọ́n. Ẹ máa fi ẹ̀gbọ́n wọ́lẹ̀ níwájú àbúrò nítorí pé àbúrò rí ṣe fún yín, ẹ̀gbọ́n ò rí ṣe fún yín. Bí kan bá lówó bí kan lówó, ọwọ́ yín ló yẹ ká ti béèrè torí pé ẹ mọ orí àmọ́ bí tẹ́ ẹ dérí ẹ̀gbọ́n mọ́. Aṣá ti wo fíìmù yẹn rí ààrẹ mú àkíní kan ṣe ènìyàn àti wò rí. Ọwọ́ yín ló yẹ ká ti béèrè, yìí tó yẹ kẹ́ máa fi bẹ̀bẹ̀, kẹ́ máa tọrọ pé ìwọ Ọlọ́run tó ṣínà fún ẹ̀gbọ́n bá mẹ́fà búrò bá mi ṣínà fẹ́ gbọ́n yìí. Ẹ̀yin ò máìn tí orí bá dìrù mọ́ yín lọ́wọ́. Ẹ̀yin ò máìn tí igi àràbà tí yín bá wọ́wé. Ẹ̀yin ò máìn tí igi kékèké yín, tí igi ńláńlá yín bá ń forí balẹ̀ fún kékèké lọ́wọ́. Ẹ̀yin ìyá yìí ẹ̀ máìnd. Ètò bá ti lówó lọ́wọ́ bó jábúrò ni, ẹ máa gba ẹ̀gbọ́n lọ́wọ́ ẹ̀gbọ́n, ẹ máa gbé fábúrò. Ẹ gba iyì lọ́wọ́ ẹ̀gbọ́n, ẹ gbé fábúrò. Àbúrò tó lówó lọ́wọ́ ló jọ yín lójú, ẹ̀gbọ́n ò rí nǹkan kan, kò jọ yín lójú rárá. Ẹ wá sọ ọ̀tá lẹ̀ sáàárín àwọn méjèèjì. Ẹ lọ jáwọ́ ẹ̀yin ìyá yìí. Ọjọ́ alẹ́ yín lẹ̀ ń bàjẹ́, ọjọ́ àti sùn yín lẹ̀ ń bàjẹ́. Mo mọ̀ pé ẹ máa sọ pé èèyàn ti kú, ẹ ti dá wàhálà lẹ̀ fún láàárín àwọn ọmọ yín nítorí àtẹnujẹ. Nítorí àtẹnujẹ. Irú yín náà, irú ẹ̀yin ìyá yìí náà, ẹ ní jẹ́ kí ẹ̀gbọ́n gan kó ní access sí àbúrò tó lówó lọ́wọ́. Pètèpèrè bàbá, bí ọmọ bá fẹ́ ṣe fún bàbá, ẹ máa wọwọ́ ẹ̀, ẹ níye báyìí ló ní láti ṣe fún bàbá o. Tó bá jẹ́ obìnrin alálùbáríkà, bẹ́ẹ̀ bá bímọ gan bí ò bá fẹ́ ṣe fún bàbá, ó yẹ kẹ́ máa push ẹ̀ pé kó ṣe fún bàbá ẹ̀ ni. Ó yẹ kẹ́ máa push ẹ̀ pé kó ṣe fún bàbá ẹ̀ ni, pé èyí tó bá jẹ ló jẹ. But ìgbà tí ọmọ yín bá ti mú ọwọ́ sẹ́nu, ìgbà yẹn lẹ máa sọ àwọn story ibú. Ẹ tún gbé àwọn story ibú yẹn, ẹ sọ tí ọwọ́ ìyàwó ọmọ yín. Èyí tó ọmọ ẹ bá jóbìnrin, ẹ sọ sọ́wọ́ ọkọ ọmọ ẹ. Ẹ ní jẹ́ kó níyì kankan. Ẹ ní jẹ́ kí bàbá ó níyì lọ́wọ́ ìyàwó ọmọ yín àbí kó níyì lọ́wọ́ ọkọ ọmọ yín. Ẹ lọ bà wọ́n jẹ́. Àwọn bàbá mi náà ń ṣerú ẹ̀. Pàápàá ẹ̀yin ìyá, ilé ìpọ̀ sí yín lọ́wọ́.
ẹ yé máa fi ọmọ kan kẹ́kan, ẹ yé máa fi ọmọ kan kẹ́kan. Ẹ má ti torí jíjẹ kẹ́ bà ọjọ́ alẹ́ yín jẹ́. Ẹ má ti torí nǹkan tẹ́ ń jẹ lọ́wọ́ ọmọ kan pé Ọlọ́run bless ọmọ kan jọ ọmọ kan lọ kẹ́ bọjọ́ àti sùn yín jẹ́. Tí n bá ní pé kí n sọ gan, ọmọ kan ò ní kí lẹ forí ọmọ tí ò ní ṣe. Ó yẹ kí wọ́n bi ẹ̀yin ìyá yẹn, kí lẹ forí ẹ̀ ṣe, kí lẹ forí ẹ̀ ṣe. Tẹ́ ẹ bá wá fẹ́ kàn fún yín lákáyé fún yín lórúkọ tí ẹ jẹ́, gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà nínú attitude tẹ́ ń ṣerú ìwà yìí pé Táyé ní Kẹ́hìndé ò ní, nítorí ẹ Táyé lọ́mọ, Kẹ́hìndé ò kì í ṣọmọ, nítorí ẹ Táyé ò gbọ́dọ̀ respect Kẹ́hìndé, nítorí pé Táyé lolówó ayé, Táyé ni breadwinner of the family. Ẹ ń bà ọjọ́ ayé ẹ̀yin jẹ́. Ẹ bá kú re ẹ lè sùn re. Ẹ̀yin ìyá tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀, ẹ̀yin yín ò lè dá. Ẹ máa jóná láyé títí dọjọ́ àìlè títí dọ̀run ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe ìyá burúkú tẹ́ ń ṣerú eléyìí, ẹ̀yin ìyá bonvita, ẹ̀yin ìyá alátẹnujẹ, nítorí pé àbúrò lówó, ẹ̀gbọ́n ò lówó, ẹ sọ ẹ̀gbọ́n dìgbà àkólẹ̀ níwájú àbúrò. Ọ̀pọ̀lọpọ̀ yín àtẹ̀tún lọ máa ro ẹjọ́ ẹ̀gbọ́n fún àbúrò, nítorí pé ẹ ń rí gbà lọ́wọ́ àbúrò. Ẹ̀gbọ́n ò ní, ẹ ní jẹ́ kí àbúrò kó respect ẹ̀gbọ́n mọ́, nítorí ẹ ń rí gbà lọ́wọ́ ẹ̀gbọ́n. Àbúrò tí ẹ wá máa treat àbúrò bíi wèrè, bíi pé nǹkan tẹ́ bá jẹ lẹ́nu nìkan lẹ mọ̀. Ìyá dáadáa kan ò kí ń ṣe bẹ́ẹ̀. Tó o bá bí ọmọ 4 tí 3 bá ní lárí inú wọn, kò yẹ kínú ẹ dùn. Ẹyọ kan yẹn tí ò ní lárí yẹn, ó yẹ kínú ẹ sì máa bàjẹ́ kó máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ni. Kò yẹ kínú ẹ dùn, kò yẹ kó máa dunnú tí ọmọ kan bá ń tọrọ jẹ lọ́wọ́ ọmọ kan. Ìgbà yẹn náà máa ní ọmọ àbúrò lówó, ọmọ àbúrò ń ṣoríire, ọmọ àbúrò ń ṣe pàtàkì, ọmọ ẹ̀gbọ́n ò ṣoríire. Ẹ̀yin ìyá burúkú yìí náà lẹ lọ máa ro gbogbo rere tí àbúrò ń ṣe, ẹ máa rò sọ́wọ́ ẹ̀gbọ́n. Ṣé fẹ́ kínú ẹ bàjẹ́ ni? Ṣé fẹ́ kínú ẹ bàjẹ́ ni? Tó bá yá ẹni wọ́n ń gbógun tira wọn, ẹni ayé ń ṣe àbúrò, ayé á ṣe. Nítorí ẹ ti fi ọlá àti ayé ẹ̀ tó da ẹ ti fi fìtìnà tí ẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ gbọ́ngàn ò sọ̀rọ̀, àwọn agbọ̀rọ̀dún lè ba ayé àbúrò jẹ́. Ayé á ṣe. Ìwọ tó o bá lówó tó ń jẹ 3 lójúmọ́, má yọ̀ níwájú ẹni tí ò rí 2 jẹ. Tọ́mọ ẹ bá ń ṣoríire, má yọ̀ níwájú ẹni tí ò bí àbí ẹni tí ọmọ ìróríire ṣe. But ẹ̀yin ìyá yìí, ẹ̀yin lẹ máa ń ṣe, ẹ̀yin gangan tó yẹ kínú yín máa bàjẹ́ pé ìkan ṣoríire ìkan ò ṣoríire. Ẹ tún máa celebrate èyí tó ṣoríire níwájú èyí tí ò rí nǹkan kan múlẹ̀. Ẹ tún máa fi tó rí nǹkan múlẹ̀, ẹ tún máa fi fìtìnà tí èyí tí ò rí nǹkan kan. Èyí tó rí owó gidi ránmọ ẹ lọ sí school, ẹ máa fìtìnà tí èyí tí ò rí owó school ọmọ san. Ẹ wá ní ọmọ ìtàn rán lọ sí school òṣèré kò ṣe máa ní ṣe é nígbà tó ń rówó tọ́mọ tí kejì Ọlọ́run ò dẹ̀ gbà fún. Ẹ̀yin ìyá burúkú tẹ́ ń ṣe báyìí, ẹ̀yin lẹ ń ba ayé àwọn ọmọ yín jẹ́ o. Ẹ̀yin lẹ ń fa wàhálà sáàárín àwọn ọmọ yín o. Ọjọ́ alẹ́ yín ò lè dá, bálẹ̀ yín bá da, sàárè yín ò lè dá o. Gbogbo ẹ̀yin obìnrin tí ọmọ máa fẹ́ fún bàbá ẹ̀ lówó, tẹ máa ní pẹ́pẹ́sẹ́, ìgbà yẹn lẹ máa rántí pé ó nà yín. Ìgbà yẹn lẹ máa rántí wípé bàbá yẹn ti ṣe nǹkan tí ò da. Ìgbà yẹn ẹ̀yin lẹ máa yọ owó tí ọmọ máa fún bàbá ẹ̀. Ẹ ní fẹ́ kọ́ ọmọ tọ́jú bàbá. Nígbà tó bá ti dàgbà, ìgbà yẹn lẹ máa sọ story kò bá kùngbé fún ọmọ kó lè di ọ̀tá bàbá lágbàlagbà. Ẹ rántí wípé ẹ ń ba ayé ọmọ yẹn jẹ́ ni o. Ikú lẹ̀ ń wà sílẹ̀ fọmọ yẹn torí ẹ dá bí o. Bí ọmọ ò ṣe ní pàṣán ìyá lọ́wọ́ tí ò ní pàṣán bàbá lọ́wọ́. Bí ọmọ ò ṣe ní pàṣán ìyá lọ́wọ́, bẹ́ẹ̀ ni ò ní pàṣán bàbá lọ́wọ́ o. Bẹ́ẹ̀ bá sọ wípé kí ọmọ má tọ́jú bàbá ẹ̀ tó ti dàgbà, ẹ ti ń fún ọmọ yẹn ní pàṣán bàbá ẹ̀ ni o. Ẹ ti ń jẹ́ kí ọmọ yẹn máa fi pàṣánà bàbá. Ẹ ń fa orí burúkú fún ọmọ yẹn ni. Bẹ́ẹ̀ bá ní kọ́ ọmọ má tọ́jú ìyá ẹ̀ nítorí nǹkan tó ti ṣẹlẹ̀ láàárín ẹ̀yin àti ẹ̀, ẹ̀yin wọ ọkọ àti ìyàwó, ẹ ń ba ayé ọmọ yẹn jẹ́ ni o. Ẹ ń wa iná burúkú lé ọmọ yẹn lórí ni, kò sí tó kan ọmọ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ láàárín yín. Tọmọ bá dàgbà tó dògbò, ẹ̀tọ́ wa ni láti tọ́jú àwọn òbí wa. Ẹ̀yin ìyá, ẹ má stop àwọn ọmọ yín láti tọ́jú bàbá wọn o. Ẹ má wo ọwọ́, kò sí tó kàn yín. Bó bá fún yín ní 20 naira tó fún bàbá ẹ̀ ní 30 naira,
gbogbo ohun tó bá wo lówó ló lè fowó ẹ̀ ṣe. Ẹ ní right láti control ẹ̀. Ẹ ní right láti ní nígbà kan rí bàbá ẹ̀ fọ́ mi létí, nígbà kan rí kò sanwó school, kò gbúdọ̀ tọ́jú bàbá ẹ̀ ń ba yí ọmọ yẹn jẹ́ ni. Ẹ ṣe eré o, ẹ ṣe dáadáa o. Ẹ ń kórí burúkú bọ́mọ yẹn ni o. Gbogbo ẹ̀yin ìyá náà tẹ́ ti fi ìwà orí burúkú alátẹnujẹ dàárín àwọn ọmọ yín méjì rú. Ìkan lówó, ìkan ò lówó. Ẹ ti ẹ̀ ń ṣe láàrin táyé kọ́yìn gan. Bá a ṣe wáyé páàrí làárí o. Kò wá ń ṣe pé kẹ́ wá máa fi ìkan lówó, ìkan ò lówó, kẹ́ máa fi dàárín àwọn ọmọ yín méjì rú. Torí ẹ̀ ń rí jẹ lọ́wọ́ kan, ẹ̀ rí jẹ lọ́wọ́ kan. Ẹ lọ jáwọ́ o. Tẹ́ bá kúre kẹ́ lè súnre. Ẹ lọ jáwọ́ o. Bí o bá bímọ mẹ́rin, bí mẹ́ta bá ní tẹ́yọkan ò ní, ẹyọkan yẹn gẹ́gẹ́ bí ìyá rere yẹ kó máa bà ẹ́ nú jẹ́, kó máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ni. Ó yẹ kó gbárùkù tàwọn mẹ́ta tó níyẹn kó ní kí wọ́n fa èyí tí ò ní dìde. Ṣùgbọ́n ẹ̀yin ìyá kan ẹ̀ ní ṣe bí ẹ ṣe lè máa fìtínà tí ẹ ọmọ tí ò ní, ẹ tún máa fi èyí tó fún yín tó ní tó fún yín, ẹ tún máa fi pọ̀ yín tí ò ní lójú. Ẹ lè rọrùn re wọ̀ ẹ̀yin ìyá bẹ́ẹ̀ o. Ẹ̀yin bàbá bẹ́ẹ̀ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ lè rọrùn re wọ̀ o. Mi ò kí ń sábà sọ̀rọ̀ bàbá torí bàbá ò kí ń sábà ṣerú ẹ̀. Àwọn obìnrin ni àwọn ìwàkiwà, àwọn ìwà mọ̀nàfìkì, àwọn ìwà yìí kún lọ́wọ́ wa. Àfi ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣàbòsí. Àfẹ̀yìn tẹ́ bá fẹ́ ṣàbòsí. Àwọn obìnrin la máa ń sábà stop ọkọ wa, la máa ń sábà stop àwọn ọmọ wa pé má ṣe fún bàbá ẹ, iye báyìí ni kò fún, ó ti pọ̀ jù, ó fìyà jẹ mí, ó gbóbìnrin mi nígbà tí mò ń tọ́ ẹ, ó tì mí síta nítorí ẹ má tọ́jú ẹ. Àwa la máa ń sábà ṣe bẹ́ẹ̀. Mi ò support ọkùnrin, àwa la máa ń sábà ṣe bẹ́ẹ̀. Mo mọ̀ pé nǹkan tọkùnrin máa ń sábà ṣe ni pé ó lè bà ìyá jẹ́ fún ọkọ ọmọ ẹ̀. Ìwọ tó fẹ́ yàwó sílé, tó dẹ̀ allow ìyàwó ẹ láti kọ̀yìn sí àwọn family ẹ̀, pàápàá ìyá àti bàbá ẹ̀. Ìgbà tí ọmọ tiẹ̀ náà bá lọ lé ọkọ, wọ́n á kọ̀yìn ẹ̀ sí ẹ o. Ìwọ tó fọ́kọ sílé, tó allow ọkọ ẹ láti kọ̀yìn sáwọn òbí ẹ̀, ọmọ ẹ náà kọ̀yìn sí ẹ nígbà tó bá dàgbà o. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ máa ń dárúgúdù ilẹ̀ láàrin ọmọ yín méjì nítorí pé ìkan ní ìkan ò ní, ẹ lọ jáwọ́ o. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ máa ń sọ wípé kí ọmọ má tọ́jú bàbá kó ti fọ yín létí rí ní kékeré, kò tọ́jú ẹ̀ ní kékeré nítorí ẹ̀yin nìkan lẹ́lẹ́tọ̀ọ́ sí oúnjẹ yẹn á korò lẹ́nu yín o. Bí ó korò láyé yìí á korò lẹ́nu yín nù sàárè. Èmi wí tèmi o, ire o.